الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله بإحسان إلى يوم الدين. الحمد لله الذي فضلنا على عباده المسلمين لعباده كلهم جميعا حيث حثنا وفضلنا بنعمة الإسلام. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba jàmá mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin. adúpẹ́ fún Ọlọ́run tó tún sọ wá di alààyè ní àsìkò yìí lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n àti sí ní ayé mọ́. èyí tí a máa bára wa sọ̀rọ̀ lórí rẹ̀ lénìí òun ni ìmọ̀ pè wá lọ síbi ìmọ̀ jẹ níbi ń tọ́ da àti ìmọ̀ jìnnà sí ń tọ́lọ̀ ń kọ̀ fún wa. ayé ń tọ́lọ̀ ń fi gbé dúró ní ń tọ́ da torí pé Ọlọ́run ọba tọ́ da ni ó sì kọ gbogbo nǹkan tí ó bá da fún wa. eléyìí ló fà á tó fi wá débi pé Ọlọ́run ọba ó fẹ́ràn ẹni dáadáa ó sì máa ń kọ gbogbo ìwà ìdá àtẹni tó bá ń wo ìwà náà. níta fẹ́ wò lé nìgẹ́ bá ti sọ síwájú òní máa jẹ nínú ntọ́ da kí náà ń pè ní ntọ́ da tọ́lọ́run bá fẹ́ kí a máa jẹ. ntọ́ da àná Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí wọ́n bí pé kí ni nǹkan tọ́ da ó ní tí wọn náà bá ti fẹ́ pé ìgbà tó bá ti ń ṣe é káwọn èèyàn máa rí ọ̀pọ̀ ń ṣe é nǹkan ń pè pé ntọ́ da nù. ntọ́ bá ti wáyé pé táwọn èèyàn bá rí ọ̀ngbà tó ń ṣe inú rẹ̀ ò ní dùn nǹkan ń pè pé ntí ọ̀dà nù. bó fẹ́ bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọ̀dà lè ní lójú tiwa ó ti fẹ́ máa di ntọ́ da kéèyàn máa ṣe zìnà ń ta gbangba ní ìsìn léyìí tá a mọ̀ pé kò da tẹ́lẹ̀ lójú wa ní ìsìn bí ntọ́ da ni. ṣùgbọ́n Ọlọ́run bá ti ṣáájú wa sọ fún wa pé n tó dá òun ti ṣe dáadáa fún wa ó ní wa nafsin wa ma sawwaha fa alhamaha fujuraha wa taqwaha. Ọlọ́run ni mo fi ẹ̀mí yín búra òun tó yẹ pé òun wá ṣe ẹ̀mí náà ti dáadáa òun fara òun náà búra nínú tó ń ṣe fẹ́mi náà ni pé òun kọ́ ní tó dá ìpele ìlọ́dà máa ṣe ó sì wá kọ́ pélé ní ọ̀dà pé kó jìnnà sí jàmá mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin. Ọlọ́run bá pa á láṣẹ pé kí a máa jẹ nínú tó dá nínú alukur'an ó sì pa àwọn òjíṣẹ́ náà láṣẹ anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní Ọlọ́run ọba pa àwọn mùsùlùmí láṣẹ pẹ̀lú tó pa àwọn òjíṣẹ́ láṣẹ ó ní inna Allaha amara al-mu'minina bima amara bihi al-mursalin. Ọlọ́run pa àwa mùsùlùmí láṣẹ tó pa àwọn òjíṣẹ́ iná láṣẹ ó ní ẹ̀yin òjíṣẹ́ kulu mina tayyibati wa amalu salihan ẹ máa jẹ ń tọ́ da kẹsì jìnnà sí àwọn nǹkan tí ò da lẹ́yìn náà ẹ máa ṣiṣẹ́ dáadáa. èdè tọ́lọ́run sọ fáwọn òjíṣẹ́ yìí ó sọ fáwọn èèyàn ìyẹn mi pé tọ́lọ́run bá fẹ́ dáadáa fáwọn òjíṣẹ́ àwa tá a jójíṣẹ́ náà Ọlọ́run pè wá sí dáadáa. ẹni tó bá ṣe dáadáa àná Muhammad sallallahu alayhi wa sallam ó ní ipò rẹ̀ níwájú Ọlọ́run ọba kò ṣeé fi wé pẹ̀lú ẹni tí ń jẹ nǹkan tí ò da. kí wàá lọ láti ń bẹ fún ẹni tí ọba ń jẹ ń tọ́ da aláwọ̀ kọ́ gẹ́gẹ́ mo ti sọ síwájú ẹni náà á lè mọ sọ pé ó ń tẹ̀lé òfin Ọlọ́run ọba. torí pàdé Muhammad sallallahu alayhi wa sallam ó ní ma akala ahadun ta'aman qattun mimma akala biyadihi kò sẹ́ni tó rí oúnjẹ tó dáa jẹ tó ẹni tó yẹ pé ọwọ́ rẹ̀ ló fi ṣiṣẹ́ tó ń jẹ. fa inna nabiyyallahi Dawud kana ya'kulu min amali yadihi torí pé ànábì Ọlọ́run ọba tí ń jẹ́ Dawud a máa jẹun ní ọwọ́ ara tiẹ̀ yìí gbogbo ẹni tí bá ń jẹun lọ́nà tí ọ̀dà kò fura sí ara rẹ̀. lẹ́lẹ́ẹ̀kejì òun ni pé ẹni tí bá ń jẹun tó dáa yujibul istijaba àdúrà rẹ̀ ó tètè máa gbà ìtọ́fà tádùá ọ̀pọ̀lọpọ̀ ò ṣe gbà lẹ́nìí òní tá à ń tìbẹ̀nu wa. a padà á máa ṣàlàyé ilé nígbà tá a bá ń sọ ìntí àìmọ́ máa jẹ́ ń bi dáadáa máa ń kọ́ọ̀sì fún yàn ṣùgbọ́n gbogbo ẹni tí bá ń jẹ dáadáa wallahi èèyàn lè fi bẹ Ọlọ́run pé Ọlọ́run mo rí nǹkan tí ọ̀dà ńlẹ̀ mi jẹ́. ọ̀pọ̀lọpọ̀ èèyàn níbi iṣẹ́ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú ọ̀nà ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣe pé àwọn àìkòtọ́ ó easy fún láti ṣe. a máa ní kí èèyàn award contract tó wá kọ 2000
tẹ́lómìí débẹ̀ báírò náà ni ó fi fòdó yìí ó sì fi kọ́ máa sí ó lè di 200,000 ó lè di díẹ̀ sẹ́ńtì òbí ṣùgbọ́n torí ìpayà ọlọ́run ọba téèyàn wá jìnnà sí ogun tí ọ̀dà yìí irú ẹni tó bá lè máa ṣerú eléyìí irú àwọn tá a mọ̀ lẹ́ni dáadáa nù. ẹlẹ́ẹ̀kẹta òní pé yubaidu aninnar ẹni tó bá ń jẹun tí ó da gbogbo ìgbà tí bá ń tọrọ àdúrà ọlọ́run máa gbà yíò nìkan wá kọ́ ọlọ́run wá gbé jìnnà sí iná. Abubakar radiyallahu anhu ó ní ẹrúkùnrin kan tó yẹ pé ó dà gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́ ni tí máa bá a ṣe ń jẹ yóò kàn kó fún ni pé kó máa bá òun ṣe ń jẹ ó wá dijọ́ kan ó wá gbóúnjẹ wá fún Abubakar ní láti máa bí pé bolo ti rí oúnjẹ yìí ó ní ọ̀gá mi ṣọ́ọ̀tún trust rẹ̀ mọ́ ni ó lóun trust rẹ̀ ṣùgbọ́n yẹ kówó tí mo kó lé ẹ lọ́wọ́ ti tán ó ní lóòótọ́ ni ṣùgbọ́n mo ṣiṣẹ́ kan rí mo máa ń dífá fáwọn èèyàn rí tẹ́lẹ̀ iṣẹ́ tí mo wá ṣeun kí n tó gba ìsìláàmù bọ́dún mo wá gba ìsìláàmù ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ wá sanwó rẹ̀ fún mi lásìkò sí Abubakar sì tọwọ́ bọ̀ ọ̀nà fún rẹ̀ ó sì pọn ogun oúnjẹ tó jẹ wọ́n ní ṣọ́ọ̀mọ́ ń tànàbì sọ ni ó ní ara tí oúnjẹ yìí bá fọ́ọ̀mù kódà tẹ́nìyàn ó bá padà wọná ara tó ń jẹ àràmù bá fọ́ọ̀mù ní tó bá fọ́ọ̀mù náà ara yẹn yóò wọná kí ló wá fi jẹ́dùnú fẹ́yàn tó wà lùjẹ́nà tí ìkànnù ara rẹ̀ wà nùnà torí ìdílé ìjọba mùsùlùmí ẹjẹ́ aṣọ ń tà máa jẹ kí làwọn nǹkan tí máa kún kí làwọn nǹkan tá a máa fi mọ̀ pa à ń jẹ tí ọ̀dà àbí kí làwọn nǹkan tá à ń jẹ tí ọ̀dà torí kí tàbá ní nǹkan ọ̀dà èèyàn gbọ́dọ̀ má pèjúwe wá ayé ti dàrú ní ìsìn alákọ̀ọ́kọ́ òní rìbá òní kí èèyàn máa gba owó èlé lóríṣiríṣi ọ̀nà léyìí táwọn èèyàn gbàgbà lẹ́nu alákọ̀ọ́kọ́ kéèyàn yáwó kéèyàn yáyàn lówó kọ̀ wá ní tọ́ ọba sọ fún mi ní ìgbà báyìí o iye báyìí ni tó bá tún ti lékún léyìí tó yẹ pé òun la fi to ìgbésí ayé wa ní ìsìn èèyàn wá ní máa gbérú ayé bẹ́ẹ̀ kọ́lọ́ mọ́ bínú sí ọlọ́run sọ ní Suratul Baqara ó ní tẹ́ ẹ̀ bá fi rìbá jíjẹ́ lẹ̀ lọ́kùnrin lóbìnrin fa'adhanu bi harbin minallahi wa rasuli ẹ rẹ́dì fún ogun látọ̀dọ̀ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ayé ṣẹ̀ṣẹ̀ ń bọ́ níbi bá àti ẹ̀ bọ́ tán gbogbo ayé léyìí tá a mọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ́ sínú financial recession èyí tó yẹ pé global economic meltdown la pé kò sí ẹni tó rí tọ̀tọ̀ wúrù ìlọsíwájú nípa economic activities nílùú wọn àwọn tó wá jó lórí ayé ń sìn dèní eléyìí debt gbèsè lórí gbèsè ní Amẹ́ríkà bó ti ń ṣe dáadáa tó mùsùlùmí ń bẹ́ẹ̀ nu wọn aláìdá ń bẹ́ẹ̀ nu wọn ṣùgbọ́n ẹni tó bá ilé gbé ọ̀rọ̀ ayé rẹ̀ pọ́nà tí ọ̀dà ẹ̀ ló wọ́n máa gbàgbé ihun tí ń ṣẹlẹ̀ sírú wọn àtẹni tó bá ń kángun rẹ̀ òun náà ni máa ń kángun rẹ̀ níbẹ̀ o ẹ má jẹ́ ó yà wá lẹ́nu kí ẹ máa gbà àwọn tó wá ń ṣe báyìí owó tán ní kọ́ téèyàn bá súnmọ́ gbogbo àwọn tó ń ṣe ẹ̀rọ ọba yẹn pé àṣentẹ́ ń ṣe yìí àṣentí ń gbẹ̀yìn rẹ̀ rí ọlọ́mọdé kí ìgbẹ̀yìn burúkú kó bá gbogbo wa rìbá níwọ̀nba díẹ̀ torí tọ́pìkì lòun náà ẹ̀kejì ní alqimar àbí kápẹ́ ní alqamar tẹ́tẹ́ léyìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ mọ́ sí ti ọ̀dà mọ́ tẹ́tẹ́ ni pé jájọ ṣe léyìí kájọ pílẹ̀ léyìí ẹni tó bá ṣe owó àwa méjì ò ní òkò lọ ọlọ́ni innamal khamru wal maisiru wal ansabu wal azlam rijsun min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun ọlọ́ni al-khamru ọtí mímu wal maisir àti tẹ́tẹ́ títa bí ẹ̀ bá ń play bọ́ọ̀lù sì kì í ṣe tẹ́tẹ́ ṣùgbọ́n bọ́ọ̀lù lè di tẹ́tẹ́ bí ẹ̀ bá ń ka Kùránì tó jẹ́ ìbádà kì í ṣe tẹ́tẹ́ ṣùgbọ́n tabájọ bẹ́ẹ̀tì pẹ́ ní báyìí ní òun ìní ní ìgbà yẹn yóò di tẹ́tẹ́ mọ́ a lọ́wọ́ ìyẹn mi pé àṣàyè wa tiẹ̀ easy láti gbé àwa fúnra là ń gbé ntọ́lọ́wọ́n bò gbélé wa lórí ẹ̀wọ̀ ẹni tó bá wí ìyìn rẹ̀ ṣe inú rẹ̀ ó dùn inú rẹ̀ ò ní dùn ṣùgbọ́n èṣù ọwọ́ àmọ́ tán pé túngbà sí tí wọ́n fi wá jẹ gbowó rẹ̀ tán ọwọ́ rẹ̀ tán tí ó wàá délé tí ó mọ̀ banújẹ́ kó tó wá di bí ọlọ́run ẹ̀ jìnnà sí àṣírkà olè jíjà oníkéyàn yíwé olè jíjà oníkéyàn wọnú ibi tí o bá ń ṣe property yẹn kéèyàn lọ máa jí nǹkan ní nǹkan bẹ́ẹ̀ olè jíjà òun ni pé kéèyàn mú nǹkan pé kò gbọdọ̀ bá mi lórí bí kò wá bú mi pé mo ní tí ọ̀sì tí ì fọ́n yàn dá gbogbo orú bẹ́ẹ̀ olè ní olè wá ní level kò sí ìtọ́dánù gbogbo olè ní level kò sí ìtọ́dánù gbogbo olè ẹni tó wá ń jí owó tó fi báírò jí àtẹni tó dídí wọn báǹkì lọ tó kówó gangan gbogbo ìkàkàn náà gbogbo wọn láyé ìdójútì lọ́lọ́ ni a ṣe fún wọn ṣíjọ́ òun dàbí kí àwọn wájú gbogbo ẹ̀ lọ gbogbo ẹni tó bá ń jí owó tó fi kọ́ mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí àpèjúwe táwọn èèyàn bá ń kírun wọn ò ní ládàá mọ́ṣáláṣí wọn o ṣùgbọ́n òun Ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ ojú títì ní táwọn èèyàn bá padà á mọ̀ pé owó tó jí òun ló fi kọ́ mọ́ṣáláṣí ẹ dákun ẹja ṣọ́ra níbi eléyìí náà èyí tó tún kù ní tọ̀tù fífòlì kéyìí
kéèyàn máa dín òṣùwọ̀n kù. ọ̀pọ̀lọpọ̀ òun ní eléyìí bá wí ẹja mú bí àpèjúwe mẹ́ta wá ní ẹ̀ bá lọ lé petrol ní ìsìn tó fẹ́ repo sí mọ́tò rẹ̀ kò fẹ́ẹ̀ síbi tá a lè náwó sí pé wọ́n ń rùn òṣùwọ̀n kù. a ṣe tún máa béèrè pé lítà kan kú ju kan lọ léyìí tó yẹ pa ní standard measure tó yẹ pé gbogbo ibikíbi ní ayé ló ti wà applicable. ẹlòmíràn wọn á máa sọ̀rọ̀ àwọn táwọn nǹkan ní ilé epo yóò gbàgbé pò náà ń ta ráìsì tó ń ti gbá àwọn ìntàfihàn wọn lẹ́gbẹ̀ẹ́ lọ́tún lọ́sì. èmi máa ń sọ fún àyàn pé mọ́ béèrè fi sí tán bá fún ọ́n fi sí mọ́ gbà á. kí ló dé torí ànábì ni ẹni tó bá gba fi sí ó gba ègún nù. ṣùgbọ́n bò ló ti fẹ́ rí bẹ́ẹ̀ ẹni tó fún ọ́n fi sí náà ti mọ̀ pé òun wọ́n pé lálákọ̀ọ́kọ́. ẹni tó bá tọrọ lànàbì sọ kò ń ṣe pé ẹni tán bá dìídì fún pé gbà ẹ fi sí náà kí ló dé tí wọ́n náà ń béèrè fi sí kí ló dé tí wọ́n náà fún gbà tó yẹ pé mi ti wọn òṣùwọ̀n kú tẹ́lẹ̀ kí ló dé tó yẹ pé yìí tún wá fún wọn sí torí pé wọn náà wọ́n pé ni. wailul lil mutaffifin gbogbo ẹni tó ń ra báàgì ráìsì kò sẹ́ni tán gé ń bẹ̀ fún un. táwọn ọlọ́run ní ẹgbẹ́ kó máa bẹ́ àwọn òṣùwọ̀n kan alladhina idha iktalu ala an-nasi yastawfun táwọn bá fẹ́ lọ ra báàgì ráìsì wọ́n fẹ́ lọ ra garawa epo wọ́n fẹ́ lọ ra ogun nǹkan wọ́n tọrọ rẹ̀ kó pé wọn ní dínkù ń bẹ̀ tán bá ilé dín wọn wàhálà ní ọ̀dà ṣùgbọ́n táwọn ó bá wọn fáwọn ènìyàn wa idha kaluhum aw wazanuhum yakhsirun ṣùgbọ́n táwọn ó bá wọn fáwọn èèyàn ní tí ó padà kángun ni pé wọ́n máa dínkù nínú àwọn kan tẹ́ni kan ṣe ẹjẹ́ àfúrásì ra wa ẹlòmíì wà á rò pé àwọn ẹ̀yà ọlọ́jà nìkan ni ìwọ tó wà ń bi iṣẹ́ náà tó ṣe pé tí wọ́n náírà bá dínú owó oṣù rẹ inú rẹ ò ní dùn ọkọ̀ lẹ́tà ni tó wá ṣe pé ọwá abiṣẹ́ lẹ́nìí ọ̀dọ̀la ọwá abiṣẹ́ lọ́túnla odijọ́ mẹ́rin on promise kíní kan ló ṣẹlẹ̀ kíní kan ló ṣẹlẹ̀ tí kẹ́kẹ́ ò sì ṣẹlẹ̀ táwọn bá kàn ń lé ayé àwọn yòówó ní tọ́ba ayé ò bá tiẹ̀ rí ẹ ọlọ́run mọ̀ ń rí ọ. torí ìdí eléyìí gbogbo àwọn nǹkan tó pọ̀ nínú ọ̀nà tá a fi máa ń jẹ tí gbogbo wa ti wá fẹ́ kà ní pé ń tọrọrùn ni ṣùgbọ́n bọ̀wọ̀ láti wá mọ̀ bò ní tí ó bá ti di pé èèyàn bá ti ń ṣe bẹ́ẹ̀ ànábìrẹ́ nìkan kò ní máa lu ọ̀nà yìí àbíkọ́ pé káàlùbáríkà mọ̀ sí nínú nǹkan ṣe mọ́ èèyàn wà á rí gbogbo owó yìí náà kò ní sálùbáríkà ń bẹ yóò tún máa jẹ gbèsè ní ọlọmọṣẹ bẹ yẹn bá gbọ́ àwọn tán náà lówó lé ayé ẹ̀ tún gbọ́ pọ́n tún jẹrú gbèsè báyìí yóò wà máa yà yín lẹ́nu ẹnìkan ṣàwàdà fún mi pé tí èèyàn kan bá lè san nínú gbogbo owó rẹ̀ gbèsè rẹ̀ ó pọ̀ torí ìdílé yìí àbá ń wà àánú ọlọ́run ẹ mọ̀jà jẹun tí ò dá káànù ọlọ́run bàbá abalẹ̀ hadha wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله